kí n rán sọ́kọ mi wípé èmi náà ti tọ́ ọkùnrin mi wò ń tà. Àǹtí Ṣeun, ọ̀rọ̀ mi dàbí àwàdà kì í ṣàwàdà o. Láti 13 years tí mo ti fi ọkọ mi ni mo ti ń jẹ oúnjẹ kan ṣáṣáṣá. Ní ọ̀pọ̀ ìgbà láàrin oṣù 6 ọkọ mi lè má fọwọ́ kàn mí. Kì í ṣe bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. Lẹ́yìn ìgbà tí mo bímọ tí mo bí last yìí lọ́kọ mi sọ mí di àwòmọ́jú tá à ń wo àgbàdo onú ìgò. Èrò èmi nìkan ní láti jọ yìí tí mò ń dárò. Òtítọ́ ni pé inú mi ń dùn, mi ò sì fẹ́ fi ìgbéyàwó mi sílẹ̀. Tó bá ṣe pé àlè náà lẹ fẹ́ pè é, àlè náà nìyẹn, àmọ́ o èmi ti ń gbádùn ọkùnrin míì níta. Orúkọ mi ni Ṣàléwá tí mo jẹ́ ọmọ bíbí ìlú Oǹdó. Èmi àtọkọ mi jọ fẹ́ra wa ní Ṣùlọ́kà ni. Ọkọ mi nífẹ̀ẹ́ mi, èmi náà sì nífẹ̀ẹ́ rẹ̀ nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀. Ìgbà tí mo bí máa kọ́ bí ilé wa sì ń dùn lọ. Nígbà tí mo wá bímọ tí mo bí ọmọ kejì yìí, ìbejì ni. Ọyọ́ kọ́ padà ní ọjọ́ kẹta tá a ṣe kó mọ́. Ó sì kù ọkùnrin ibẹ̀. Obìnrin ni mo kọ́ bí. Láti ìgbà yẹn ni ìbálòpọ̀ èmi àtọkọ mi ti mẹ́ẹ̀ tó jẹ́ wípé ojú ẹ̀bẹ̀ kò jọ nǹkan kan ló fi ń bá mi ní àjọṣepọ̀. Gbogbo ìgbà ni mo máa ń rí àwòrán ìhòòhò obìnrin míì lórí fóònù rẹ̀, àmọ́ mi ò kí fẹ́ lò ó láti fi tàbùkù àwọn obìnrin yẹn. Màá sunkúnsunkún sí ọkọ mi lọ́rùn pé kí ló ṣẹlẹ̀, kí ló dé. Mo change ìmúra mi débi pé mo tún bẹ̀rẹ̀ sí lo kírìmù díẹ̀, bóyá tí n bá ń lò yẹn ọkọ mi á ti ẹ̀ wò mí sẹ́ẹ̀kan. Kàkà kó wò mí sẹ́ẹ̀kan, ìṣe ló sọ wípé tó o bá lo kírìmù tó bá bọ́ọ̀lù wọ́n ló mọ̀, kò sí kan tó kọ̀ mí torí pé mi ò mọ problem ẹ̀. Ọkọ ìgbọ́kọ̀ mi ò ní wálé. Nígbà tó yá mo rí wípé ọkọ mi ó ti wọnú agodo arábìnrin kan níbi tí ọkọ mi ti ń kókòkò káàkiri. Tọ́wọ́ fẹ́yàwó kejì ni kò sí wàhálà, àdínkù tí ẹ̀ máa fẹ́ mi nídùnnú tèmi. Ó ṣe méjì láàrin oṣù kó bá mi lájọṣepọ̀ irọ́ ni. Bí n bá mu lórí mu lọ́rùn kò ní wo tí mo bá wà. Ó wá di ọjọ́ kan mo lọ rajà ní ọjà ní bí mo ṣe wá ń bọ̀. Nǹkan tí mo rù yẹn ó pọ̀, mo rù kan sórí mo fà kan lọ́wọ́. Arákùnrin kan rí mi, ọmọkùnrin yìí dáa púpọ̀, ó ga, ó dùn wò. Ó wá sọ pé kí n gbé báàgì ọwọ́ mi wá. Mi ò kọ́kọ́ fẹ́ gbé fún un, àmọ́ gbà tó ní pé kí n ṣáà gbé wá, mo gbé fún un. Ó bá mi gbé dé ibi tí mo ti fẹ́ wọ mọ́tò. Mo wọ mọ́tò. Lẹ́yìn ìgbà yẹn, ọjọ́ tí mo tún wá lọ sọ́jà, mo tún pàdé ọmọkùnrin náà níbẹ̀ náà. Ó ṣe rí mi ló kí mi. Èmi náà kí i torí pé ó ti ràn mí lọ́wọ́ rí. Ibi tájọ di ọ̀rẹ́ nìyẹn o. Ọmọkùnrin tọ́jú mi. Ó mọ̀ wípé mo ní ọkọ o. Ọmọkùnrin yóò tí ì níyàwó. Ó mọ̀ pé mo lọ́kọ nílé. Kódà ó mọ̀ pé mo ti bímọ 2. Òfin yẹn ṣe o. Anytime tí n bá ti lọ sọ́jà báyìí, á gbé mi jáde ara nǹkan fún mi, á fẹ́ bá mi lò pọ̀. Kódà mo ti ń parọ́ fọ́kọ mi pé mo fẹ́ lọ bẹ́ẹ̀ nìkan ṣe pàtí tó jẹ́ pé ọjọ́ rẹ̀ ni màá wà fún ọjọ́ 3. Á máa fi mí hàn kiri, kò tiẹ̀ fi mí pamọ́ nítorí pé òun àtọkọ mi ò jẹ́ gbébì kankan náà. Láti bí lọ sí Mile 2 ó jìnnà síra wọn gan. Àǹtí Ṣeun, kásà má fọ̀rọ̀ gùn. Bí mo ṣe ń wo yìí, ojú pé bàbá ọmọ mi lásán ni mo fi ń wo ọkọ mi. Mo ti gbádùn ọmọkùnrin jù. Ẹ má ṣe pé fún mi ní comment section o. Àmọ́ èmi kò mọ bí màá ṣe bọ́ kúrò lọ́wọ́ ọmọkùnrin torí pé ó ń ṣètọ́jú mi. Ó jẹ́ ń fún mi jẹ kárakára. Àǹtí Ṣeun, kí ni kí n ṣe? Ẹ ń fẹ́ Olúwaṣeun ọmọ Àkànjí ọ̀rọ̀ lélẹ́yìí o. Opinion tí ẹ sọ ní comment section.